Káàbọ̀ sí orí ètò wa láti ilé-iṣẹ́ Koiki Media. Wọ́n ti gbé Koiki Media Business World Resort to your doorstep. Òní ni ọgbọ̀n oṣù kejì ọdún 2025, 11 of July 2025, ilé láti Yorùbá Nation Garage. Bẹ́ẹ̀ni ló pé ọgbọ̀n ìjọ Acts gẹ́gẹ́ bí láti ọ̀nà àwọn mùsùlùmí fún gbààwẹ̀ ló mẹ́ta tí bàbá wa Professor Bọ́lájí Akíntóyè tí wọ́n declare Yorùbá Nation Garage tí Èdùmàrè tó mọ fún wa tí kò padà ní ẹ̀yìn wa kí wọ́n ṣe àṣẹ sí i. Gani lóye káàbọ̀ sórí ètò ẹ bá wa like, ẹ bá wa program yẹn káàkiri. Ó wà látọrí Facebook. Okay, network good. Location fún wa nìyẹn. Ṣé ẹ gbọ́ ọ̀nà bẹ́ẹ̀? Ṣé ẹ gbọ́ ọ̀nà network jẹ́ ká mọ̀ tí conversation lè tẹ̀síwájú. Network wà okay. Ẹni network yẹn ò good bóyá ọ̀dọ̀ rẹ̀ ni. Ẹ kú ojúmọ́, ojúmọ́ ire tó máa lé ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún wa. Kò ní jójúmọ́ ìbànújẹ́ fún wa. Mo kí gbogbo Yorùbá nílé lóko lájò nídìí wípé ẹ jọ̀ọ́ bá wa support ilé-iṣẹ́ Koiki Media torí ilé-iṣẹ́ Koiki Media ilé-iṣẹ́ tí ó dúró fún ìnira ilẹ̀ Yorùbá ni. Ilé-iṣẹ́ Koiki jẹ́ ìran Yorùbá, òun ni ilé-iṣẹ́ máa jẹ́ kí support iṣẹ́ ká fọwọ́ kún wọn torí ilé-iṣẹ́ ipa tó ń kó nínú ọ̀rọ̀ òmìnira Yorùbá kò ní ṣe kékeré. Ìdí tí máa fi fún wa nímọ̀ràn pé ká ilé-iṣẹ́ eléyìí ju kí gbogbo wa máa bí ìlérí. Gbogbo wa la mọ bí gbọ́mẹ̀ntì sí ilé-iṣẹ́ Koiki Media òun lẹ̀ ń wò ní orí yẹn. Láti tí bàbá wa Professor Bọ́lájí Akíntóyè tí wọ́n bẹ̀ pé kí tí wọ́n declare pé òmìnira ilẹ̀ Yorùbá ká bẹ̀rẹ̀ sí ní polongo kí legal yẹn kó bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Kí a dẹ̀ ti bẹ̀rẹ̀ nípa network ọ̀dọ̀ yín ò gbádùn. A bẹ̀rẹ̀ ní ojú páálí, a dẹ̀ ti ṣetán láti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ẹ bá wa like, ẹ bá wa share. Bàbá declare fún wa pé 30 days lénìí. Ẹ ti mọ̀ pé láti bàbá wa ìgbàgbọ́ tó sọ̀rọ̀ ilé-iṣẹ́ Koiki Media a sinmi. A ṣe lọ sáàrin o. À ń lọ sáàrin ìlú. Ó
máa ṣe tó yẹ kó tún máa jẹ́ kí àwọn Yorùbá tún máa dùn káàkiri ṣùgbọ́n àwọn Yorùbá wọ́n ní ẹnu fún èèyàn. Gbogbo àwọn ìlú tí wọ́n ti ń ṣe rally lọ́tùn-ún lósì, àwa náà láti mọ bí ìlú yìí ṣe rí. Gbogbo ẹ̀ náà ni èdè owó ètò àyíká ẹgbẹ́ wọn ṣẹ̀ sí lóríṣiríṣi. Ìdí tí mo fi bẹ̀ yín nílé lóko gẹ́gẹ́ bó sọ láti iléeṣẹ́ Koiki Media nítorí wípé tá a bá wo ìlú ìlú àwọn ọ̀dájú olóṣèlú ni. Àwọn tí wọ́n kà sókè tí wọ́n borí tí wọ́n ṣèjọba lé wọn lórí. Irú àwọn èèyàn ni ṣùgbọ́n iléeṣẹ́ Koiki Media òun ń pa àwọn ọmọ Yorùbá jí lójoojúmọ́ wípé ọmọ aládé ni wá, a kì í ṣe ọmọ ẹrú. Iléeṣẹ́ yìí wọ́n ń ta àwọn jí, ẹ má jẹ́ ká tanra wa. Iléeṣẹ́ wọ́n ń ta àwọn jí gidi gan ni wípé ọmọ Akin ni wá, a kò gbọdọ̀ wá ká wá support iléeṣẹ́ yìí máa jí àwọn èèyàn sílẹ̀. Gẹ́gẹ́ bá ṣe sọ lánàá, a ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn wa ìrẹ̀wẹ̀sì dé bá wọn nígbà tí wọ́n rí ìdílédé. Ẹlòmíì wọ́n ti lọ sáwọn orílẹ̀-èdè bíi Libya, Iraq, ẹlòmíì lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ńbẹ̀ ṣiṣẹ́ ẹrú gẹ́gẹ́ bíi pé òun náà á ṣàjèjì. Iléeṣẹ́ 419 ó ti sú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá nílé ọ̀làjú. Ìdí tá a fi sọ wípé Yorùbá yìí máa sùn ẹni pé bẹ́ẹ̀ ni Nation Garden yìí kò ní stop àfìgbà tí a bá gbòmìnira ilẹ̀ Yorùbá wa tí à ń fẹ́. Tá a bá kò ní stop. Mo sọ fún yín pé no going back is our dream. No going back. Àdéhùn tiwa ni wípé a ò ní padà sẹ́yìn. And tá a bá kúrò lóko ẹrú location 419, ẹ lọ sáwọn ìlú káàkiri àwọn doctor ibẹ̀ gan á lọ ṣiṣẹ́, á dẹ̀ máa gbowó oṣù. Buhari fúnra ẹ̀ ipò tóun fi Nàìjíríà sí kò dáa. Òun ló ṣe lọ sí London tó lọ gba ìtọ́jú ńbẹ̀. Tí àwọn bá ṣorílẹ̀-èdè wa dáadáa níbí, ṣé wọ́n máa lọ sí orílẹ̀-èdè ibòmíì láti wá ṣùgbọ́n Ẹlẹ́dàá wa kan fún gbogbo àwọn tán ń gbé orílẹ̀-èdè. Àwọn kan fọba dé, Ẹlẹ́dàá wa ló máa fún ni o. Ẹ wo àtúbọ̀tán, ẹ wo
díẹ̀ lójúmọ́, ẹ̀rọ tó gbọ́ ẹ̀yìn àti tí ó ń ta ọ̀nà lóde hospital wa. Tó bá jẹ́ pé ọlọ́jà ní àwọn gbé láwọn hospital míì, hospital wọn máa ń rà á. Doctor lọ́wọ́ hospital wa, nurse ò tó, òṣìṣẹ́ ò tó, a dẹ̀ níjọba, àwọn kọ́ dẹ̀ fẹ́ ká máa dúró kí wọ́n fún wa nìyí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí Ọlánípẹ̀kun káàbọ̀ sórí ètò. Adúpẹ́ ṣùgbọ́n